Gumi ló yẹn kọ́kọ́ gbé torí agbódegbà ni. Gumi èèyàn ìkà ni. Àwọn tó bá ń fọ́lù ọ̀rọ̀ Gumi á mọ̀ wípé Gumi gan wà lára àwọn tó ń ba ti Nàìjíríà yìí. Some certain things tọ́pọ̀lọpọ̀ máa ń fojú rẹ̀ náà. Ilé ibi tó ti bí ẹ òòṣà wà ń bẹ̀ o. Ṣé rí òòṣà tó wà nílé yẹn? Àwọn bàbá ńlá bàbá wa ló gbé. Kì í ṣòòṣà gan ìmọ̀lẹ̀ náà máa ń pè wọ́n. Àwọn oríṣàdá wọn ti sọ wọn àwọn níbi Ògún bíi Ṣàngó bíi kinní kan. Tẹ́mi sọ pé èmi gan òòṣà ni mí. Mo sọ pé Kírísítẹ́nì ń bọ òòṣà, Mùsùlùmí ń bọ òòṣà, gbogbo àlà ń bọ òòṣà. Boko Haram kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn amúnisìn kan lókè ọ̀yà tí wọ́n rí àwọn nǹkan àlùmọ́nì bíi gold, bí àwọn nǹkan olówó iyebíye tí wọ́n fẹ́ kó kan ti Nàìjíríà tẹ́ bá délé ṣàbáyé kò sílẹ̀ mọ́, gbogbo bẹ̀ ní ti wú tán. Wọ́n ti gbẹ́lẹ̀ wá bẹ́ẹ̀ ilé ẹlòmíì, wọ́n wá gòdì gbogbo ẹ̀kúlé Ilé-Ifẹ̀, gbogbo Ìtàgùn, wọ́n ti wọ bẹ̀ etí odò, gbogbo Òṣù, gbogbo bẹ̀ náà ti wọ̀ lọ. Bọ́n ṣe ń kó nǹkan ẹ jáde níjọba ń jẹ́ ń bẹ̀ ní gbogbo Nàìjíríà ń jẹ́. Ó wà ní Sàǹfàrà, ó wà ní Sókótó. Àwọn ń da jẹ ni àti àwọn nǹkan àlùmọ́nì bẹ̀. Bó làwọn ṣe wá fẹ́ ṣe? Wọ́n make sure pé àwọn ń dá wàhálà lẹ̀ ìjọba. Àwọn fẹ́ control bẹ̀ kó má sí lábẹ́ ìjọba. So ìjọba lábẹ́ ìjọba kan tó lágbára ju ìjọba náà ń pè láwọn Boko Haram àtàwọn. Ọlọ́run kọ́ ló dá Nàìjíríà. Àwọn tó bá ti iléeṣẹ́ yín náà ló fi ọ̀rọ̀ wá mi lẹ́nu wò. Tí wọ́n ní bàbá Adébóyè ń gbàdúrà gbogbo wọn gbà mú ní kò lè gbà. Kì í ṣàdúrà tó máa gbà. Because Ọlọ́run ò dá Nàìjíríà. Ọlọ́run dá Yorùbá lẹ́yà Yorùbá. Ó dá Ìgbò lẹ́yà Ìgbò. Ó dẹ̀ dá àwọn ará Arẹwà ní ẹ̀yà àti wọ́n tẹ̀kún tó wọ́n tó pa méjì. Ṣùgbọ́n lọ́lùgáàdì ló wá kó gbogbo ẹ̀ pọ̀. Ó wá lu gbogbo ẹ̀ pọ̀ mọ́ra. Ṣé wá rí èròǹgbà ẹ̀yà kọ̀ọ̀kan àti agbègbè kọ̀ọ̀kan ó yàtọ̀. Láti bẹ̀rẹ̀ ayé ìgbà tí wọ́n ti táwọn tán ti wá láti Fúta lọ, àwọn tó ń pè ní Fúlàní, tán ti wá gba Sókótó, tán ti Sókótó gba Kánò, tán ti bẹ̀ gba Súlèjà, tán ti bẹ̀ gba àwọn ìlú lọ. Ẹ rí wípé ìjọba tó ń lọ, ẹ lọ wo ètò tí Kánò tó Fúlàní tó wà ń bẹ̀ wọ́n tó wà mílíọ̀nù. Àwọn ọmọ Kánò gangan tán wà ń bẹ̀ náà jọba lé lórí tán dẹ̀ mú sí tán dẹ̀ jẹ̀yà. Bẹ́ẹ̀ náà ń ṣe láti ibìkan dé ibìkan. Bó ṣe gbàgbàgbà tán gbé Nàìjíríà náà sí abẹ́ ni. Ẹ lọ wo gbogbo àwọn tó wà nílùú òyìnbó, ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀yin tẹ́ ń ṣe kíẹ́rìn, ẹ̀yin tẹ́ jẹ́ dókítọ̀, ẹ̀yin tẹ́ ń gbálẹ̀, ẹ̀yin tẹ́ ń tọ́jú arúgbó, tẹ́ ń fọ ìtọ̀, fọ gbogbo ẹ̀. Ọmọ Fúlàní mélòó lẹ́rí nù? Kórí ó ta yín, káwọn rí nǹkan ta eyín tiwọn ni. Ẹ lọ dààmú wá káwọn ojókòó lé lórí ní tiwọn. Ìdí nìyẹn tí wọ́n fi máa ń gba ìjọba lọ́wọ́ ìjọba Nàìjíríà. So ìjọba ni àwọn fúnra wọn tí ń darí ìjọba. So àwọn náà ní ìjọba ibẹ̀ yẹn. Ìjọba tó wà ní Nàìjíríà gbé lágbára láti lè ṣe nǹkan. Lọ́rọ̀ àwọn àsìkò kan ni wọ́n ń sọ fún àwọn àgbẹ̀ kí wọ́n máa sin ìṣákọ́lẹ̀ sọ́dọ̀ wọn. Náà ò ṣe láwọn tí wọ́n wá kójọ yẹn, tí wọ́n ń lò yẹn, wọ́n lọ kó wọn wá láti Mali àti àwọn kò níṣẹ́ kọ̀ọ̀kan tán lè mú wá. Wọ́n wá ń pín owó fún wọn láti kó nǹkan àlùmọ́nì. Tó bá tó wá ṣe yẹn díẹ̀, wọ́n á tún sọ fún ìjọba kó fáwọn lówó. Tíjọba ò bá ti ṣe ìfẹ́ inú wọn, wọ́n á tún dàlú lápá ibẹ̀ yẹn. Pé ọ̀rọ̀ ẹ̀sìn kan ni wọ́n gbé lérí. Kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Lọ́rọ̀ ń pé àràmù ní búùkù. Kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹ̀sìn náà gbé dání. Wọ́n fi ìjọba Nàìjíríà ń ṣẹ̀sìn. Wọ́n fi Tinubu ń ṣẹ̀sìn. Wọ́n fi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣẹ̀sìn. Wọ́n wá fi Kìrìsìtẹ́nì gan ń ṣe ẹ̀sìn. Ìyẹn jẹ́ ìkíní. Èkejì, Uthman Dan Fodio agenda wípé àwọn ò gba gbogbo ilẹ̀ tán. Tí Sardauna of Sokoto náà dúró lé lórí. Tí àwọn Fúlàní Òkè Ọya dúró pé ẹ gba ilẹ̀ wọn, tẹ́ bá dé Kano wọ́n ti gba ìdajì ẹ̀, tẹ́ bá dé Benue wọ́n ti gba ìdajì ẹ̀, tẹ́ bá dé Plateau wọ́n ti gba ìdajì ẹ̀. Ẹ lọ wo àwọn Fúlàní ìwọ̀n ọ̀pọ̀, they are aristocrats. Tẹ́ bá dé ìlú kan wọ́n lè má ju 500. Àwọn ni ó máa control ìlú yẹn, àwọn ni ó máa gba gbogbo nǹkan sákọ́lẹ̀ ìlú yẹn, àwọn ará ìlú yẹn ni ó máa ṣiṣẹ́ sìn wọn.
so àwọn amúnisìn ni amúniṣẹ̀sìn ojú Tinubu ajá tí ò bá jẹ́ ń gbégbèsè sọ pé àwọn ará Amẹ́ríkà ń bọ̀ kọ́lọ̀ jẹ́ sẹ́rí orin kan ni ó kàn dùn mí pé ńgbà tí bàbá yẹ wá kọrin yẹn èrò wa ń gbà yẹn a wà níbi ọ̀dọ̀ díẹ̀ àwa iná la máa ń lu gángan nísẹ̀lẹ̀ ní gbogbo ẹ̀ káàkiri ńgbà yẹn ó kọrin yẹn ńgbà yẹn amọ̀nà tètè wá o amọ̀nà tètè wá ayé dàrú o amọ̀nà tètè àjọ ti kọrin rúgà amọ̀nà kankan ò tètè dé àmọ́ gbà tí Ọlọ́run ó jẹ́ ó ṣe é ṣe kí Trump lè wá kó lè wá rescue má jẹ́ ǹtàn yìí kò sí gómìnà tó wà Nàìjíríà lénìí ṣé Ṣèyí Mákindé ló fẹ́ sọ ni ẹni kó bọ́ síta kó fàyè rẹ̀ búra ẹ sọ pé ti Lagos State ẹ pé tèkìtì ẹ pé àwọn tó wà ní National Assembly kán láwọn ò mọ ibi tí àwọn tó ń jà yìí déédéé ibi tó wà báwọn ò mọ báwọn ò dẹ̀ mọ ìdí tán fi ń jà kán ní táwọn bá ti parí ayé wọn kán fẹ́ kún parí ẹ̀ kí gbogbo àwọn èèyàn ṣàmì sí fún wọn. wọ́n mọ kò sí ohun tó bó ń bẹ̀ wọ́n mọ everything wọ́n mọ déédéé ibi tí wọ́n wà. gómìnà kan sọ̀rọ̀ ní gómìnà ti Kebbi State ó lóun mọ ibi tán wà ó ní ṣùgbọ́n òun ò tó bẹ́ẹ̀ láti lọ bẹ̀ ó ní tí òun lòun kọ̀ǹtró ọlọ́pàá àbíṣọ́dá ó láwọn tó ju àwọn lọ náà wà lókè náà wà dé gómìnà bí ní Kebbi ó ní kò lágbára òkà àtòkè ni ṣe ráwọn èèyàn ńlá àwọn tó lóókọ àwọn alágbára àbájọ tí wèé Éfésù náà sọ àwọn alágbára bí òkùnkùn ayé àwọn ló ń kọńtró Boko Haram àwọn tẹ́ ń rí inú igbó yẹn ìròmí wọn tó ń jó lórí omi onílù wọn wà ń sàlẹ̀ odò Tinubu ò lè sọ pé òun ò mọ wọn. bí Trump ṣe wá sọ̀rọ̀ yìí n tó tẹ̀lé ni pé Gumi bá tutọ́ sókè òfojú gbà ó sì ń bínú gidigidi wípé bí wọ́n bá wá kọlù wọn tàbí tí wọn ò bá tọ́jú àwọn ikọ̀ Boko Haram nǹkan ó bàjẹ́. ṣe rí ọ̀rọ̀ wọn ní àìtètè mọ́lẹ̀ ò lè mọ́lòkù ẹ wá gbé ilé ìsà àwọn ọmọ wa wá chẹ́ǹjì òwe yẹn wọ́n ní àìtètè mọ́lẹ̀ ò lè ń sá lọ. Gumi gangan lágbóde gbà wọn kò sẹ́ Gumi gan gba ìpín lórí owó tán gbà tán bá gbà yín. wọ́n rí bí aláàánú wọn ní lókè ọya. kì í ṣe aláàánú wọn. tí ń bá wọn gbàyàn sílẹ̀ nígbà tí wọ́n bá ti jí èèyàn. ẹ jọ sà bí èèyàn bá jẹ́ mọ́tò dìlà oko mọ́tò máa dogun wá láti ìlú òyìnbó oko fún yàn ó wá bá ẹ ta ó bá ẹ gbowó ẹ ó sẹ́ndì ẹ padà ànumọ́dẹ nù mọ́ láì nu ara ẹ ká ní òmọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu anumọ inú lẹ̀ kán dẹ̀ wádìí anumọ ò ní nu mọ́ kó má nù lẹ̀ òun náà ń gba ìpín ni tí ò bá gba ìpín kò ní dùn agbóde gbà gangan Gumi ló yẹ ń kọ́kọ́ gbé torí agbóde gbà ni Gumi èèyàn ìkà ni àwọn tó bá ń fọ́lù ọ̀rọ̀ Gumi á mọ̀ wípé Gumi gan wà lára àwọn tó ń bá ti Nàìjíríà yìí kì í ṣe gbogbo bá ṣe ń pè ní àáfà tó ń pè ní ustaasi tó ń pè ní sèyíkì tí èṣù ní Gumi gan ni Gumi lóòótọ́ orúkọ ẹ̀ fẹ́ jọ ikú ni ẹni tó lè máa gbọ́ ti kú àwọn ènìyàn yọ bó lèyìn ó ṣe máa pa àwọn èèyàn tó wá dáhùn pé kì í ṣe kìrìsìtẹ́nì ló ń pa èwo ló yẹn pa gan. wọn náà ń pa mùsùlùmí náà kódà àwọn ará àríwá àwọn jàǹkànjàǹkàn ní àríwá kóra wọn jọ láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé kìrìsìtẹ́nì tí wọ́n ní wọ́n ń pa pé wọ́n ń pa mùsùlùmí pé mùsùlùmí gan ni wọ́n ń pa jù. ẹ wá jẹ́ kí n sòtọ́ fún iṣẹ́ àwọn kan ló sponsor wọn sọ àwọn tó rí ṣe wọ́n tún sponsor àwọn aláìríṣe kan máa pariwo lórí owó tí ò tówó ṣàkóso ni wọ́n máa ń sọ di òṣèlú lókè ọ̀yà. wọ́n kóra wọn jọ. òṣèlú ni olè ni wọ́n àwọn náà ń jí nǹkan jà wọn ló dẹ̀ ń ba ayé jẹ́ bó dẹ̀ sọ̀rọ̀ yẹn several times tó bá fẹ́ kálàáfíà kó wà Nàìjíríà kan jẹ́ kó ní kálukú wà lọ́tọ̀ mi ò sí nínú àwọn tó advocate for war Nàìjíríà bó tẹ̀ jọ pé Ọ̀yá níyàwó mi ti wà lókè Ọ̀yá ń bẹ division tó wà láàrin wọn ọ̀tọ̀ they kill them wọ́n á lọ ní òru ni
bí irú gbogbo agbègbè wa ti pa wọ́n lóru wọ́n á tún ṣọ́ wọn lọ́wọ́ aago kan ọ̀sán tó wà ní oko tán ṣiṣẹ́ oko lọ́wọ́ wọn wà nílò bọ́ nìyẹn àṣàpà ni. wọ́n wá ní àwọn òjìjà ẹ̀sìn yẹn ń ṣèjà ẹ̀sìn ìjà ìkànnìyà bóyá ẹ̀sìn wọn wá fàyè gbà kan máa pààyàn ṣùgbọ́n bíbélì tèmi gbé dání ò fàyè gbà ọ́ ìyẹn tó bá ti pa ẹ̀dá pààyàn nípa ẹ̀dá làápà. Gúmi òun ṣe ìránṣẹ́ Ọlọ́run kì í ṣe èèyàn Ọlọ́run èèyàn ìkà ni. èrò ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ pé òun bá wọn sọ̀rọ̀ òun ṣèwàásù fún ọ lóòótọ́ ìwàásù tó yẹ kó o sọ fún ọ ni pé bí wọn ò ṣe kọ́ṣẹ́ bí wọn ò ṣe padà sídìí okòwò bí wọn ò ṣe máa ṣe dáadáa bí wọn ò ṣe lọ ṣàgbẹ̀ kì í ṣe pé bó ṣe gbowó fún wọn kọ́ máa ṣètò ìrànlọ́wọ́ níná tí ń gbowó fún wọn ni. ó fẹ́ kí ìjọba múnú wọn dùn ó ní tínú wọn ò bá dùn. ó gbogbo ìgbà náà ń gbowó ló ń gbowó fún wọn náà ó ní bílù tó ṣe ń gbà ni. ó ní bílù ṣe rí ló jẹ́ kí wọ́n máa wùwà bẹ́ẹ̀ pé tí wọ́n bá tọ́jú wọn wọ́n á fi gbogbo ìwà burúkú yẹn sílẹ̀. ṣé ìlú yẹn kò affect ilẹ̀ Ìgbò kò affect ìbílù ṣerú kò dé Delta kò dé Ìbàdàn kò dé Abẹ́òkúta lẹ́gbàá kò dé Èkó kò dé Ìlọrin wọn àmọ́ lóńdó èèyàn burúkú mọ́ra léèyàn burúkú ẹni máa pè léèyàn burúkú tí ó wàá fìyà kalẹ̀. ọ̀pọ̀ wa ń rò ó pé àwọn Amẹ́ríkà náà ọgbọ́n ni wọ́n ń ta kò sẹ́ni tí ò gbọ́gbọ́n ká fẹ́ràn ẹnu ká wà tì ká fẹ́ fi búrẹ́dì kó Nàìjíríà lómi ọbẹ̀ jẹ ni. ẹ ṣe tí Nàìjíríà bá gbé búrẹ́dì ẹ̀ sílẹ̀ kan fún mi láti fi kómi ọbẹ̀ kó kàn fi kó. pèsè wọn wàá kọjú ìjà sí Boko Haram láì lẹ́ni tí wọ́n fẹ́ gbà ní Nàìjíríà. ẹ ṣe sùúrù. ìkejì ṣé ibo ni wọ́n kógun jà tí rọgbọ àwọn àlàyé táwọn èèyàn ṣe. ẹ jọ ṣẹ́rúgbà àwọn tó ń sọ̀rọ̀ yẹn àwọn oníjẹkújẹ ni. ṣẹ́rí ohun tó dùn mí nípa Nàìjíríà ni pé bí wèrè bá ń darí tó bá ti rí jẹ ń bẹ̀ wọ́n máa pè lọ́kọ ìyàwó